أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ẹ̀yin olùgbọ́ mi mo kí wa pẹ̀lú gbólóhùn àlàáfíà wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba fún àìlópin àánú ẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa àti ó mú wa la gbogbo oṣù Ramadan yìí kọjá àti ó sì ní kí a lè gbádé òpin gbogbo àwọn tí a jọ bẹ̀rẹ̀ tí a lè gbá parí tí wọ́n lè gbá parí tí wọ́n ti kọjá sọ́dọ̀ ẹ̀ kọ́lọ́ba kí ó dáríjì wọ́n gbogbo àwọn eléyìí tí ó rẹ̀ náà pàápàá jùlọ nípa àìsàn COVID-19 kọ́lọ́n kó fún wọn ní àlàáfíà gbogbo àwa tí kò sì mú náà Ọlọ́run kó má jẹ́ kí ó mú ẹnìkọ̀ọ̀kan wa ẹ ò rí pàtàkì ohun tí a fẹ́ sọ fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ ní ìparí ààwẹ̀ yìí òun náà ni wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí a kọ́ nínú oṣù ààwẹ̀ yìí kárí wípé ó wà pẹ̀lú wa lẹ́yìn tí ààwẹ̀ bá kọjá lọ tán àwọn aburú tó wà pẹ̀lú wa ní orílẹ̀-èdè ní ìpínlẹ̀ àti bí gbogbo àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni ìmọ̀tara ẹni nìkan nínú àwọn àìsàn mẹ́rin tó ń bá wa jà tó lágbára púpọ̀ jù ìmọ̀tara ẹni nìkan ó léwu púpọ̀ ó sì jẹ́ ohun tó ń dà wá láàmú ẹlẹ́ẹ̀kejì nínú tó ń dà wá láàmú òun náà ni ọ̀kánjúà tàbí ìwà wọ̀bìà wọ̀nbílíkì ó bà wá jẹ́ púpọ̀ ó sì ń ṣe ìpalára fún wa lórílẹ̀-èdè yìí ntí ẹnìkan ò nílò tó ń kó pamọ́ tí sì ń fi ìyà jẹ ẹlòmíì ó pọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun náà ni ìwà owú pétọ̀ èmi ò jù ọ́ ìwọ ò jù mí màá ṣáàjú lámọ́ ẹ lọ ni owú ara ẹ̀ náà ni tó ń fa gbogbo àjàkálẹ̀ oríṣiríṣi ìṣòro torí pé èmi ó jù ọ́ ìwọ ó jù mí náà ló mú ká máa dá aburú lẹ̀ ló mú káwọn èèyàn máa dá aburú lẹ̀ so nípasẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ ìṣòro fún àwọn ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ òun náà ni irọ́ pípa ó burú jáì torí òun náà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àtàwọn ẹ̀ṣẹ̀ míì eléyìí tí a dárúkọ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yòókù yẹn abẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí òun náà ló wà àìmọ̀kan òun náà sì ni ó jẹ́ ọba nínú gbogbo tó ń fa gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wípé oṣù Ramadan eléyìí tí ó kọjá lọ yìí àǹfààní tí a rí ń bẹ̀ ó pọ̀ ó ń lọ bí ọ̀nà méje eléyìí tí a fẹ́ kà fún wa eléyìí tí a rẹ́ kọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ àkọ́kọ́ nínú ohun tí a rí kọ́ lẹ́kọ̀ọ́ òun náà ni àyà tí a kà fún wa yìí ìparí ẹ̀ Ọlọ́run Ọba ní àǹfààní ààwẹ̀ tó ní kí àwọ̀ ẹ̀dẹ́ yẹn ó máa gbà òun náà ni la'allakum tattaqun kẹba lè jẹ́ olùpáyà Ọlọ́run ẹni tó ń súnmọ́ Ọlọ́run àwẹ̀ máa mú ní súnmọ́ Ọlọ́run ni tí èèyàn bá sì súnmọ́ Ọlọ́run ó túmọ̀ sí wípé èèyàn á máa ṣe dáadáa ní gbogbo ìgbà so àkọ́kọ́ nínú ohun tí ó ṣe pàtàkì fún wa nínú àwẹ̀ òun náà ní tá ń pè ní takwa
tàbí ìsúnmọ́ Ọlọ́run tàbí eléyìí tá à ń pè ní ìdàgbàsókè nípa tẹ̀mí. Àwọn ìdàgbàsókè nípa tẹ̀mí yìí kò déédéé wáyé lásán, torí wípé àwọn iṣẹ́ mẹ́fà kan wà tá à ń ṣe nínú ààwẹ̀. Àwọn iṣẹ́ yẹn tí à ń bá ń ṣe wọ́n lẹ́yìn ààwẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, àwọn ìṣòro tó wà pẹ̀lú wa tá a dárúkọ wọ̀nyẹn yóò di àfihẹ́yìn tí eégún fi aṣọ. Àkọ́kọ́ nínú iṣẹ́ tá à ń ṣe òun náà ni mímọ̀ ka Al-Qur'an ní ọ̀pọ̀lọpọ̀ nínú àsìkò Ramadan. Mímọ̀ ka Al-Qur'an yìí ìbùkún wà ń bẹ lọ́pọ̀lọpọ̀, ààbò Ọlọ́run wà ń bẹ, ìṣọ́ Ọlọ́run wà ń bẹ, nítorí pé Ọlọ́run fúnra ara ẹ̀ ló sọ nínú Al-Qur'an wípé inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun. Àwa Ọlọ́run bá la sọ Al-Qur'an yìí kalẹ̀, àwa náà sì la máa fi sọ àtàbò wa sọ. So nípasẹ̀ bẹ́ẹ̀ kò sí ilé tí èèyàn bá ti ń ka Al-Qur'an, kò sí orílẹ̀-èdè tá bá ti ń ka Al-Qur'an tí ìbùkún Ọlọ́run tí ò ní sí ń bẹ. N tó lè mọ́ ṣe ìfàsẹ́yìn ó ní wa àtàwọn ẹlòmíì, kẹ́nìkan ó mọ́ gbé sókè kẹ́nìkan ó mọ́ gbé sílẹ̀. Ṣùgbọ́n tí gbogbo wa bá tẹ̀síwájú bẹ́ẹ̀ láti lè mọ́ ka Al-Qur'an, dájúdájú Ọlọ́run ọba inú ẹ̀ á máa dùn sí wa. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí à ń ṣe lè tó dáa jù nínú oṣù Ramadan òun náà ni láti mọ́ kírun wa lásìkò. Àsìkò Ramadan ilé tó wá kọjá yìí ó jẹ́ àsìkò tá a lè sọ wípé oṣù oníbùkún méjì ni, torí wípé bó tilẹ̀ jẹ́ pé ìṣòro ní àìsàn pandemic ló jẹ́ COVID-19, ṣùgbọ́n síbẹ̀ ó jẹ́ kó ní kálukú ó wà nínú ilé láti lè mọ́ kírun lásìkò. Eléyìí wá kọ́ wa wípé ó ṣeé ṣe fún wa náà tí ò bá sí pandemic mọ́ ká mọ́ kírun lásìkò, nítorí pé gẹ́gẹ́ bí súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, tí èèyàn bá ń kírun ní àsìkò déédéé, ó dà gẹ́gẹ́ bí ẹni tá ló lodò ó lọ wẹ̀ nílẹ̀ 5 lójúmọ́. Ǹjẹ́ onítọ̀hún yẹ ǹjẹ́ ó dọ̀tí rárá bí tí wò mọ́? Kò ní dọ̀tí. So nípasẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ kírun wa lásìkò oríire ni fún wa lásìkò yìí. Bó ti jẹ́ pé wọ́n ní ká gbélé, so ó wá túmọ̀ sí pé a máa sọ àsìkò oorun ni. Bó ti yẹ ká máa sọ àsìkò oorun lẹ́yìn ìgbà tí coronavirus tó bá lọ, òun náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta nínú ohun tí a rí ṣe lọ́pọ̀lọpọ̀ òun náà ni dùá. Aríbiṣe àdúrà lọ́pọ̀lọpọ̀, oríṣiríṣi àdúrà òun náà ni a ṣe lásìkò yìí. Gbogbo àwọn àdúrà ilé tí a ń ṣe Ọlọ́run bá dákun kó mọ́ sáà mọ́ gba àdúrà náà. Mo wá sọ fún wa pé mo mọ̀ pé àdúrà kan tí kò já lẹ́nu gbogbo wa òun náà ni àdúrà Ọlọ́run má jẹ́ coronavirus má jẹ́ ó yà dé ọ̀dọ̀ wa o. Allahumma inni a'udhu bika minal barasi wal jununi wal juzami wa min sayyil asqam. Gbogbo wa là ń ṣe àdúrà yìí lókè délẹ̀. Abẹ́ Ọlọ́run ọba gbogbo àwọn tó ti kọjá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kó mọ́ sáà ṣe ní ikú ṣàhídì fún wọn. Àwọn tó rẹ̀ Ọlọ́run kó jára àwọn ó yá. Àwa tí ò tí ì mú Ọlọ́run má jẹ́ kó mú ẹnì kọ̀ọ̀kan wa. Kọ́lọ́run ọba kó wá bá wa kásẹ̀ àìsàn náà ńlẹ̀, kó dá wa padà sáàyè ìjọsìn wa, kó jẹ́ ká mọ́ rí lè ìjọsìn lọ. Torí pé ní ojú ogun ìjọsìn máa ń le ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo mùsùlùmí ló ní lára wípé a lè lọ mọ́sálásí, torí wípé ààyè ibi tó ga jùlọ tá a mọ̀ ti pè Ọlọ́run òun náà nìyẹn. Ṣùgbọ́n lójú ogun èèyàn máa ní káwọn ọmọ ogun ó sún sẹ́yìn ni, iná ló fà á. So ńgbò bá yá náà Ọlọ́run bá kásẹ̀ rẹ̀ ńlẹ̀lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àti àdúrà, Ọlọ́run ó sì jẹ́ kí gbogbo ẹ̀ kó padà wá kó wá ṣe déédéé. Ẹlẹ́ẹ̀kẹrin nínú tá à ń ṣe òun náà ni pé à ń yàgò fún lànà èṣù púpọ̀ ní àsìkò yìí àti ẹ̀ lè súnmọ́, torí pé èèyàn ò lè gba àwẹ̀ kéèyàn ó ní òun fẹ́ mọ́ jalè, èèyàn ò lè gba àwẹ̀ kó ní òun fẹ́ mọ́ lọ rèé kówó jẹ, èèyàn ò lè gba àwẹ̀ kó mọ́ hùwà àjẹbánu kó mọ́ gba rìbá, torí wípé òpó àdìrò àwẹ̀ òun náà ni pé ká mọ́ jẹ ká mọ́ mu ká mọ́ yàgò fún aburú ká sì mọ́ ṣe dáadáa ká mọ́ ṣàdúà ká mọ́ kírun. Àwọn àdìrò àwẹ̀ nu lọ́sàn-án ká mọ́ súnmọ́ ìyàwó ara ẹni náà lọ́sàn-án ó wà ń bẹ̀, lóru a lè ṣèyún yàtọ̀ sẹ́ni tó wá ń ṣe itikaf. So èyàn ò gbọ́dọ̀ hùwà tí ò dáa, àwa tún gbọ́dọ̀ padà síbi ìwà mọ́ gbogbo wa tá a ti kọ́ lẹ́lẹ̀. Tá a bá lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí orílẹ̀-èdè ó dáa, pàápàá jùlọ a ní débi ìwà àjẹbánu mọ́ fóṣù mọ́kànlá tó kù tí ń bọ̀ títí tí Ramadan ó tún fi dé.
tá bá tún ṣe bẹ́ẹ̀ náà à ní débẹ̀ mọ́ gbogbo dáadáa tá kà kalẹ̀ yìí a máa tẹ̀lé wọn eléyìn ní ó jẹ́ kí ìdàgbàsókè kó mọ́ bá wa àwa ni yàtọ̀ sí pé a ṣe aburú mọ́ àwọn tún ṣe àlékún dáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la rí kọ́ ní àsìkò Ramadan yìí tí mo ti sọ pé oṣù oníbùkún méjì ni torí oṣù yìí yàtọ̀ sí pé oṣù Ramadan ni ó tún wá jẹ́ oṣù tí coronavirus dé léè tó jẹ́ wípé òun tún wá kọ́ a ní àwọn ẹ̀kọ́ kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ibi tá a kù sí ó hàn tá a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lé lórí fún dàgbàsókè lórí iṣẹ́ eré ṣíṣe a gbọ́dọ̀ rí wípé à ń mójútó àwọn aládùúgbò wa ètò ìjọba ó sì ń dé gbogbo ibi tó bá yẹ kó dé pàápàá jùlọ local government ṣùgbọ́n nígbà tí coronavirus dé ìjọba ti ẹ̀gbóúnjẹ kalẹ̀ páwọn fẹ́ mọ́ pín kò sétò bá ti pín eléyìí jẹ́ ẹ̀kọ́ ńláńlá fún wa lérí wípé kí àwẹ̀ mi ò tó dé ká mọ̀ bá sì mọ́ pín nǹkan délé oníkálukú ara àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ni a gbọ́dọ̀ wo wípé àwọn ṣe dáadáa tọ̀ àtẹ̀yìnwá náà ẹ̀kọ́ wo ló wá kọ́ wa òun náà ni pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ a sì wá rí wípé ó lọ bẹ́ẹ̀ so gbogbo àwọn tí ó ṣe dáadáa nínú oṣù náà Ọlọ́run kó mọ́ ṣàì gbà ní ìbádà fún wa ìparí ẹ̀ òun náà ni ẹ̀mí ìjùsílẹ̀ ilé ìta ń pè ní charity tó ní kálukú ń ṣe charity ìjùsílẹ̀ kí àwọn èèyàn ó lè wà ní àlàáfíà gbogbo eléyìí òun náà ni ìdàgbàsókè nípa ti ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni ìdàgbàsókè nípa àwọn ọmọlúàbí ilé ìta ti mẹ́nubà fún wa ayágò fáburú ká máa ṣe dáadáa ẹ rí i pé a ṣe lè lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Ramadan yìí bẹ́ẹ̀ náà ó ní ìgbọràn sí Ọlọ́run lẹ́nu ìgbọràn sí ànábì lẹ́nu sallallahu alayhi wa sallam àti ìgbọràn sí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ lẹ́nu Ọlọ́run ọba ní àti Allah wa àti rasul wa ulul amri minkum Ọlọ́run ọba ní ẹ máa gbọ́rọ̀ sí òun lẹ́nu ẹ máa gbọ́rọ̀ sí ànábì lẹ́nu sallallahu alayhi wa sallam ẹ sì máa gbọ́rọ̀ sí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ lẹ́nu gbogbo àwọn àmọ̀ràn tí wọ́n ń fún wa ní àsìkò gbà tí coronavirus yìí tó dé ó jẹ́ àdánwò ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí kò ní ṣòro láti máa gbọ́rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu kí àlàáfíà ó bá lè wà nínú ìlú ni kí a lè tètè borí àìsàn eléyìí tó wà ńlẹ̀ ṣùgbọ́n àdánwò ló jẹ́ fún wa gbogbo àwọn tí Ọlọ́run ní pé ká lè máa gbọ́ràn pẹ̀lú ìrọ̀rùn Ọlọ́run kó má ṣàìṣe ní ìrọ̀rùn fún wa ní ìtẹ̀síwájú ìgbọ́ràn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n ní pé ká má lọ sí mọ́sálásí mọ́ ó jẹ́ ń tó lágbára ṣùgbọ́n nígbà tá a wá rí wípé ìgbọ́ràn yìí ó ti dé òkè níbi tó ga jù gẹ́gẹ́ bí haramu Mẹ́kà haramu Mẹ́dínà pé ẹ má lọ bẹ̀ fẹ́ lọ kírun mọ́ ẹ jẹ́ kí mùsùlùmí kálàáfíà ò kọ́kọ́ wà fún wa ná ẹni tó bá wà ní máa sin lọ́hùn ẹni tó bá fẹ́ sin lọ́hùn pẹ́ àyàfi kó tẹ̀lé ìlànà ilé tá a gbé kalẹ̀ yẹn òun náà nítorí pé lójú ogun èèyàn máa ń fa àwọn ọmọ ogun sẹ́yìn ni tí ò bá fẹ́ kí wọ́n bá ogun lọ pàápàá jùlọ tó gun ò bá kàn wọ́n so òun náà ni pé Ọlọ́run kó má jẹ́ kí a bá ogun lọ eléyìí jẹ́ ẹ̀kọ́ eléyìí tí a tún rí kọ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ òun náà ni wípé ìmọ̀ bu ọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ọmọnìyàn òun náà ni ẹ̀tọ́ àwọn èèyàn láti rí pé à ń fún wọn ní àsìkò yìí ká sì máa bọ̀wọ̀ fún ara wa àwọn náà rí pé ńgbà tí àìsàn COVID-19 yìí dé ẹ̀tọ́ oníkálukú ó di nǹkan tí à ń ṣe àkíyèsí ẹ̀ then kéèyàn ó kójú òṣùwọ̀n náà ó tún kọ́ alẹ́kọ̀ọ́ wípé ká máa kẹ́kọ̀ọ́ àti kójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé mo sọ fún wa à ń lo ẹ̀rọ ìgbàlódé láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ inú yàrá ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wáàsí ń bẹ̀ ó sì ń jáde lórí tẹlifíṣàn ń jáde lórí rédíò ètò tàbílìgì wo dúró gbogbo àwọn tó ń ṣe tàbílìgì náà Ọlọ́run dákun kó mọ́sá ìgbà níbàdà fún wọn Ọlọ́run kó mọ́sá ìgbà àdúrà gbogbo wa lápapọ̀ eléyìí tí ó tún ṣe pàtàkì òun náà ni ìmọ̀ sọ òdodo àti pé ká lè gbẹ́kẹ̀lé ni ó jẹ jáde nípasẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ aráàlú wọ́n gbọ́dọ̀ lè gbẹ́kẹ̀lé àwọn ìjọba local government gbogbo wa náà láàárín wípé tọ̀ iṣẹ́ pọ̀ fún wọn láti ṣe torí wọ́n gbọ́dọ̀ mọ ibi tó ní kálukú ń gbé torí ìjọ tábà tó fẹ́ pín nǹkan míì gẹ́gẹ́ bí eléyìí tó kọjá lọ láì bú nìkan kan o ká mọ̀ pé iṣẹ́ wà ń bẹ fún wa níparí òun náà wá ní ọ̀rọ̀ àdúà a ṣe àdúà lọ́pọ̀lọpọ̀ ní àsìkò yìí Ọlọ́run kó mọ́sá ìgbà àdúrà wa ara àwọn àdúrà tá a ṣe òun náà ni Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azabannar
òun náà ni pé kọ́lọ́n kó jẹ́ kí ayé wo dáa kó jẹ́ kí ọ̀run wo dáa kọ́lọ́n kó mọ́ torí wípé ọ̀run wo dáa kó mọ́ dà wá láàmú láyé kó mọ́ sì torí wípé ayé wo dáa kó mọ́ ba ọ̀run wa jẹ́ kó mọ́ fìkan gbà kan lọ́wọ́ wa a ṣe àdúrà yìí ọlọ́run kó mọ́ sáì gbà á gbogbo àwọn àdúrà tí a ń ṣe náà Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna tó ọlọ́run ọba ó fẹ́ràn dáríjìn ọlọ́run kó mọ́ sáì dáríjìn wa ìdí tá a mọ̀ fi tọrọ dáríjìn òun náà ni pé ẹni tí ọlọ́run ó bá yọ́nú sí yóò kọ́ dáríjìn ni torí ẹni tínú ọlọ́run ò bá dùn sí ọlọ́run ọba ò ní dáríjìn àtúnṣe àwọn oríṣiríṣi àdúrà náà Rabbana hab lana min azwajina wa zurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama àtàwa àtọmọ wa àti ìdílé wa ọlọ́run kó jẹ́ ká lè mọ dúró ní ojú ọ̀nà rẹ̀ ìwọ̀nba ilé tí a wí kọ́lọ́run ọba kí ó mọ̀ ṣe ní àwímọ̀ fún wa àwa tá à ń gbọ́ náà kó mọ̀ ṣe ní àgbọ̀mọ̀ fún wa kọ́lọ́run kó mọ̀ ṣe léyìí ní ọdún àṣemọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa Rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta mujibud du'a amin. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.